Oh, hello. Ẹ̀yin èèyàn mi gbogbo. Àwọn èèyàn mi pàtàkì tán ní etí ìgbọ́ dáadáa. Ẹ tún gbọ́ nọ́ọ̀sì àmì o. Wọ́n tún gbé tuntun dé o. A tún gbọ́ mí inú íńtánẹ́ẹ̀tì bó irọ́ ni bí òótọ́ ni. Ẹ̀ta gbọ́dọ̀ sọ fún yín. So mi ò nǹkan tó máa ń bí mi nínú ni pé wọ́n á sọ̀rọ̀ kan tá a gbọ́. Èmi máa sọ pé olúwẹ̀ ń parọ́. Ṣé ká kúkú gbọ́ ká dákẹ́ ká má jẹ́ kẹ́ ẹ gbọ́ kankan? No now. Ẹ jẹ́ kí n tún gbé ilé ìwá sí etí ìgbọ́ wa. Ẹ jẹ́ ká dàárò torí ẹ̀ mo ṣe máa ń sa àwọn èèyàn mi pé ẹ kú tẹ́tí sí mi o, ẹ kú etí ìgbọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ oyún nínú kara àwọn ìgbẹ́. Ẹ ṣé gan, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́. Wọ́n bá ní Ashley o, ṣẹ́bọ̀n ìpọ́n ní ó mọ àwọn múndíá mẹ́ta lọ ṣe sacrifice torí Naomi. Kóhun lè máa jọ Naomi. Kí kábíyèsí kan gbójú Naomi kúrò ojú Naomi kan gbé fóun. Kí kábíyèsí máa róhun gẹ́gẹ́ bí Naomi. Tó lọ wáwàkúwà tó fi pa ọmọ ọlọ́mọ sínú odò. Wọ́n ní Ògúnjayé mà ní o. Wọ́n ní Ògúnjayé ló pa wọ́n o. Pé Ògúnjayé ló sáàrà sáwọn ọmọ yẹn. Ìnáda pé kí ní yẹn má jẹ́. Kí gbogbo ògùn yẹn bàjẹ́ kó jẹ́ra mọ́nú odò. Wọ́n náà fi pa ọmọ ọlọ́mọ dànù. Ìyẹn Ashley o. Ẹ̀yin èèyàn mi. Wọ́n ní nígbà tó àwọn ọlọ́mọ wa tọ́kẹ́ wá bá kábíyèsí. Wọ́n náà sọ pé ó dàbí pé kábíyèsí náà wà ní àwọn tó bá níṣẹ́. Kábíyèsí náà pàṣẹ pé kó bá níṣẹ́. Wọ́n dẹ̀ bá níṣẹ́. Wọ́n ló tàn instead kí Ashley àtàwọn èèyàn ẹ̀ kó fọwọ́ bojú kán lọ wo nǹkan tí kán lọ yanjú nǹkan tí àkóbá tó kó bára wọn. Wọ́n tún gbè lẹ́yìn Ashley. Wọ́n ní kìí ṣe kékeré àwọn àti kábíyèsí lẹ́nu. Wọ́n ní wọ́n jọ mú nǹkan lẹ̀ pẹ̀lú ra wọn. Wọ́n lérí wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n ní kábíyèsí fèsì wọn. Ó fèsì wọn. Wọ́n ló bá wọn jà ní rẹ́kẹrẹ́kẹ́. Ló bá tán o. Wọ́n ní ṣe ni àwọn Láfọ̀gìrì ní níbo. Pé wọ́n ní Ashley ní òun ò níbi ẹ̀ lọ. Wọ́n kọ́ anybody òun ò tí ẹ̀ lọ sí anywhere. Kóhun kúrò láàfin fún 1 week láyé pé kò jọ. Òun ò ní kúrò fún Naomi o. Òun ò ní ṣe. Wọ́n láwọn Láfọ̀gìrì ní kí Naomi kí Ashley kúrò láàfin. Ashley ò ní kúrò láàfin. Pé ó stẹ̀ tó máa fi kúrò láàfin pé Naomi ló máa kúrò fún Ashley. Kí láti ẹ̀ sọ náà. Wọ́n kì wọ́n sà. Wọ́n ní wọn mẹ́ni tó kú. Báyìí ni Ashley báyìí náà ṣe máa intimidate ọmọ àwọn. Báyìí ni kábíyèsí fẹ́ máa sọ fún ọmọ òun pé kó máa pé ó máa láìkì Naomi ju ọmọ àwọn lọ. After all Ashley yẹn double crown double princess ni. Ó jẹ́ ọmọọba ní ìdílé bàbá. Ó tún jẹ́ ìyàwó ọba. Kí ni ìtumọ̀ yẹn? Ó tún bímọ wọ́n ní double princess ni o. Ó tún bí ọmọ tún jẹ́ double crown double prince. Kò sí ẹni tó tiẹ̀ máa bá wọn sọ kí ni kábíyèsí ń sọ tó ń dùn lẹ́nu ẹ̀. Wọ́n ní láyé pọ́mọ àwọn ò lè kúrò láàfin. Òun ò lè kúrò láàfin fún Naomi. Kábíyèsí lókè ó ṣe yé òun. Ó Ashley mo sọ fún ẹ pé kó lọ fún 7 days tó bá dé táwọn ìfàṣìràn ìbá gbà fún ẹ kó lọ kó wá padà dé kó wá ṣe sacrifice bóyá o máa lọ bóyá o máa pọ̀ bóyá wọ́n lè gbà ẹ́ padà. Ó láàyè sọ yẹn ìwọ ní ó ti ẹ̀ ní lọ fún banishment pé láyé kábíyèsí wa ní lẹ́ni ni kò ní dọ̀là. Ó máa sign divorce letter òun ò tí ẹ̀ wá ṣe mọ́ rárá. Mo ní Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní before you leave. Wọ́n náà wọn àti àwọn Láfọ̀gìrì. Wọ́n mi sí omi òtó. Wọ́n ti fi àgbà hanra wọn lénìí o. Wọ́n ní bí kábíyèsí wa ní. Ṣáájú gbogbo ìta ti ẹ̀ pọ́nra wa lé. Òun ò tí ẹ̀ wá ṣe mọ́. Pé Ashley ń lọ ni. Finally. Wọ́n ní kábíyèsí ní Ashley ń lọ finally. Wọ́n láwọn Láfọ̀gìrì. Wọ́n léṣù tó ṣe wọ́n lé ní kì í ṣe kékeré. Bí kábíyèsí gbèrò èrè ó yá sáìn òun ò ṣe mọ́. Wọ́n ní báwọn Láfọ̀gìrì ní àwọn dẹ̀ máa sọ fún kábíyèsí pé Ashley ìṣọmọ àlè
ìṣí kábíyèsí fi Ashley ṣe rádaràda tó fojú ẹ̀rí rẹ̀dẹ̀rẹ̀ láàfin bó ti tó. Báwo ni Ashley ṣe máa sọ pé kábíyèsí máa sọ pé kí Naomi máa jẹ olórí fún Ashley pé láyéláyé ọmọ nobody ṣáà ni Queen Naomi wọ́n gbé queen rẹ̀ lórí bọ́ná ṣe ọmọ ìlú ò ti jẹ queen ọmọ àtọ̀runrìnwá ló fẹ́ jẹ queen láyéláyé Queen Naomi ò ṣe royal child nílé bàbá nílé gbogbo. Báwo ló ṣe máa sọ pé Naomi ni royal kí Naomi máa ṣe ọ̀gá lé Ashley lórí pé ká má rí kó yá kó dá ìbọ̀sẹ̀ ó yá sáìnì wọ́n ní kó sáìnì wọ́n ní kí wọ́n ń ṣe Ashley rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sáìnì pé wàá rí ọkọ tó máa pọ́n ẹ lé ọkọ tó máa ṣe kinní tó máa mọ̀ ẹ́ sí kinní tó máa mọ̀ ẹ́ sí ìyàwó gidi kì í ṣe ti ìwọ nìkan ló máa jọ̀gá rẹ̀. Báwo ni Ashley rẹ̀ pé nǹkan tí kábíyèsí ti àrífín kábíyèsí ó tiẹ̀ ti pọ̀ jù fún àwọn Ọláfúngìrì tó ní kí Naomi máa ṣe ọ̀gá lé Ashley lórí pé kò jọ o Ashley ò gbọ́dọ̀ Naomi ò gbọ́dọ̀ wà ní ààfin kí Ashley máa bá òfin pé instead of that Ashley kò sign wọ́n lásìkò díẹ̀ sign the divorce paper allegedly bá ṣe gbọ́ wọ́n ló dé sign wọ́n ní ó yá lé wọ́n náà bẹ̀rẹ̀ sí ní páàkì ẹrù Ashley bá ṣe gbọ́ nìyẹn wọ́n náà bẹ̀rẹ̀ sí ní páàkì wọ́n ní wọ́n ti páàkì one side lọ kí wọ́n tún padà bọ̀ kí wọ́n bá kábíyèsí lé kinní kan pé ìlérí ló jẹ bẹ́ẹ̀ wọ́n Ashley ti páàkì wọ́n Ashley ti sign the divorce paper mo ní ṣé ọ̀rọ̀ yìí ṣé òótọ́ ni àbí rọ́ torí ẹ̀yin èèyàn mi ẹ̀sẹ̀ gbé náà láì nálẹ̀ ibi téèyàn ti ń sọ náà láì ibẹ̀ ló ti máa rí náà tù ẹ jẹ́ ká gbàgbé pé bó ṣe rí lẹ́nu náà ni wọ́n ní Ashley sign a divorce letter kí ló ń dìlé kábíyèsí láti lé Ashley dànù láti yẹjọ́ ẹ̀ ṣe bá rí báwọn èèyàn wọ́n ní ń ṣe làwọn èèyàn jubilate pé tí kábíyèsí bá lè mú lè rí yẹn ṣe torí kò sí wúlò Ashley lẹ́yìn ààfin yẹn tí kábíyèsí bá lè gbà kí Ashley máa lọ bẹ́ẹ̀ kọ́ máa tún dọ̀là kan tó sọ pé wọ́n tún rí Ashley ní ààfin ọba wọ́n ní ìyẹn ló máa lágbára jù wọ́n láwọn Aláfúngìrì àti Ashley kò sí nǹkan tó ń fi wéra wọn lẹ́nu alódà bẹ́ẹ̀ wọ́n ní bí Ashley pé ṣe lẹ́nu ẹ̀ tó ń gbó kékeré àwọn Aláfúngìrì pé wọ́n tún ní tìjú ẹ pa odindi àwọn ọmọ mẹ́ta pé wọ́n torí pé Ashley níbi owú jíjẹ ó fẹ́ kí Naomi wá ṣe ẹrú fóun kóun máa ṣe kíní kábíyèsí ní láyé òun ò fẹ́ Ashley mọ́ kí Ashley máa lọ ọ̀gá ẹ̀yìn ni Naomi kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tó máa ṣe àwọn kì í ṣe kékeré wọ́n ṣe command Ashley pé Ashley sign àwọn máa kúrò láàfin yẹn lẹ́yìn pé wọ́n ṣe mú Ashley lọ nìyẹn. ẹ̀yin èèyàn mi kẹbúyẹ ojoojúmọ́ la máa gbọ́ tuntun ojoojúmọ́ la máa gbọ́ oríṣiríṣi mo sọ fún wa pé tó bá tún di anytime tó bá tún rí anytime tó anyone tó tún fantastic ju eléyìí lọ máa tún gbé wá sí ti gbọ́ ṣé wọn pàwọ̀ kì í ṣiṣẹ́ láàbù ààrẹ kì í à ń parọ́ pé nǹkan tí ó ṣẹlẹ̀ lé nìkan rẹ̀ máa sọ láyé a gbọ́dọ̀ wádìí ohun gbogbo fínífíní ká tó bẹ̀rẹ̀ sí ni máa gbé sórí afẹ́fẹ́ tó ráwọn orí afẹ́fẹ́ náà láti gbọ́ tá bá ti gbọ́ bá ní irú kàyéfì wo leléyìí irú kàyéfì ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn wa náà kájọ jíròrò ẹ̀pọ̀ kájọ gbé yẹ̀wò ká mọ bí ó ṣe jẹ́ ẹ ṣe èèyàn ẹ bá mi ṣe ẹ bá mi like ẹ bá fi tó kù sí comment section ara mi rírí leléyìí orin àwọn ìgbèrè ara mi rírí mo rí lórí orógbó látẹ ara mi rírí orógbó látẹ àwọn ìgbéra ni mo ti lórí orógbó látẹ ẹ ṣé ẹ̀yin èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́jọ àbọ́lọ́hún adájú lórí màá máa rí yín pẹ́ àwa láwọn àwọ̀ ẹ̀yìn la máa bá lórúkọ Jésù Olúwa wa àmín.